ṣayé yín dá sa. ayé mi ò dá. ayé mi dá o, ọkàn mi balẹ̀. ọkàn mi ò balẹ̀. hello. kí ló dé kí ló ṣẹlẹ̀. Yes, sir. kí ni mo lè ṣe fún yín o. Orúkọ tèmi ni Yunusa Tèmítọ́pẹ́. àwa láti Nicholas University. okay. We are studying journalism. wọ́n fún wa ní assignment ní school. Pé kí a bọ́ sí ìgboro, kí a wá lọ interview àwọn èèyàn, ká béèrè lọ́wọ́ wọn pé báwo ni life ṣe ń lọ fún wọn. ṣayé yín dá sa. ayé mi ò dá. ayé mi dá o, ọkàn mi balẹ̀. ọkàn mi ò balẹ̀. gbogbo nǹkan dẹ̀ ń lọ ní mẹ́lọmẹ́lọ. nǹkan ò lọ ní mẹ́lọmẹ́lọ. ẹ jọ̀ọ́ ṣé lè sọ fún wa nǹkan tẹ́ ṣe táyé fi dá sa. kí ni nǹkan tẹ́ ṣe táyé yóò fi dá. bitcoin. àtìgbà tí mo ti ń trade tí mo dẹ̀ ń lórí do app gbogbo nǹkan ń lọ mẹ́lọmẹ́lọ fún mi. mo tún owó jọ múra bitcoin. báwo ni kò ṣe gbá mi nìyẹn. app wọn ó wà lórí play store àti app store. olúwo èyí tí ń bá fa láti jọ inú. wọn kì í tọ̀yàn jẹ iṣẹ́ wọn fast ó dẹ̀ wà very reliable. wọ́n trade bitcoin àti all other cryptocurrencies. wọ́n dẹ̀ máa ń redeem gift card. ọmọlábí kan sáà ríbi tán kí ló ṣe ọ kí ni gbọ́wọ́lẹ̀ ojú rẹ̀ ẹgbẹ́jú rẹ̀ ta. one man pikin. bó ṣe wà á. mo wà highly disappointed in my kádàrá o kò gbọ́dọ̀ jẹ́ pé èmi mo fọwọ́ ara mi kọrú bàbá ìsinú kádàrá mi ó gbọ́dọ̀ jẹ́ pé mo copy èèyàn torí mi ò lè defend the result ti kádàrá mi mú jáde. ẹ wo bàbá olówó ẹ wo bàbá gidi tó wà lọ́ọ̀kan yìí tí n bá fẹ́ táyé wá ọlọ́run irú bàbá ọ̀kan yìí ni kò bí mi o. ó yá mọ̀ lọ. lollipop ní ìlọ́bì kankan ìgbà tí mo tún ka kíní kádàrá tí mo kọ nísìn bàbá sọ́ọ̀nì kankan náà ni mo jẹ́ bàbá wèrè tẹ́ fún mi last time yẹn ọ̀nà lẹ́ fún mi bàbá tó ń rájọ lọ́mọ wa ẹ̀gẹ́ bàbá tó ń dán mi gọ̀kadà ìlọsọ́dọ̀ bàbá yẹn sẹ́ ìlọ́bì kankan ẹ change dádì mi ẹ bá mi change dádì mi. ta ló wá fẹ́. ẹ bàbá kan báyìí tí mo rò nígbà tí mo wà ní ayé yẹn ẹ tó nínú gbò fún mi yẹn bàbá yẹn ni kò bí mi eléyìí bàbá eléyìí ìfẹ́ mi fi ìbàyí dá o. tó o bá dáyé ó gbàgbé ìrántí ẹ má jẹ ìrántí ẹ fi mí lẹ̀. ó ti di ṣíṣe. ayé mi ò dá. ayé mi dá. nǹkan ò rọgbọ fún mi dáadáa o. nǹkan rọgbọ. n ò lálàáfíà kankan bó ti wù kó mọ. mo dẹ̀ wà lálàáfíà. ọmọ mo bí kalẹ̀ yìí. bàbá rẹ lẹ ọjọ́ mójú rẹ kí ló ń bójú rẹ fún. ṣé mi mo sì kọ bàbá eléyìí sínú kádàrá mi ṣé mi mo kánjú kú ọlọ́run ni àbí bàbá eléyìí kánjú gbọmọ lọ́wọ́ ọlọ́run bó mo ṣe dọ́dọ̀ eléyìí gan. mo wọnú kádàrá mi mo sì tún bówó ń bẹ̀. bẹ́ẹ̀ni akọ̀wé mọ́ ni. ṣé aráyé tí mo kọ́kọ́ lọ mo jayé jù mo jayé òun lájẹbánu ni ẹ wo ẹ jẹ́ kí n ò tẹ̀ tọ́yàwó kí n tọ́yà díẹ̀ wò kí n mọ bó ṣe rí. sódà ro dáadáa kó tó ṣe. ọjà lójú dáadáa ẹ wo ló èyí ṣé yìí lówó ni. ìyá lakọmọ. ìyá ní bẹ lọ́wọ́ ẹ gbà yà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ń kẹ́ kó lé lọ́wọ́ ẹ jẹ́ kí mi náà tọ́yàwó. o fẹ́ jẹ ẹ kó gbogbo rẹ̀ fún un pátápátá kọ́ mọ́ kó lọ ẹ jẹ́ mi náà jẹ́ ìyàtẹ́. ó gbàgbé o bá délé ayé o ti ṣe é ṣe. kí ló dé tèmi ò kọrú dádì gidi tó wà lọ́ọ̀kan ẹ wo dádì tèmi ṣe ń ránṣẹ́ sọ̀rọ̀ ẹ wo bí sítórì wọn gẹ́ ṣe ń dẹ́rù bàwọ̀ èèyàn ọlọ́run tí n bá máa tún ayé mi wá bàbá tó wà lọ́ọ̀kan gẹ́gẹ́ ni kò jẹ́ kó bí mi o mo ti sọ o.